Ẹ káàsán, àsìkò pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ ìgbòmìnira orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìnléní-ọgọ́ta irú rẹ̀. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sétí ìgbọ́yìn àti sójú ìwòran yín lórí ìkànnì yìí. Olúṣọlá Oyènẹ́kan ló ní ìròyìn yín. Ṣíájú ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ rẹ̀ fún pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ ìgbòmìnira tọdún yìí ti fọ̀rọ̀ léde wípé a gbọ́dọ̀ mú mọ́ra fún àtúntò tàbí kí nǹkan dàwó bá ò bá lè mú mọ́ra. Ìkan lára àwọn tí ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ ọ̀kan lára àwọn adíjupò sípò ààrẹ Ọmọyẹlé Sowore darapọ̀ mọ́ àwọn tí wọ́n fẹ̀hónú hàn ní ìpínlẹ̀ Èkó. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè wa Nàìjíríà ti gbé àjọ EFCC àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ní àwọn àgbààgbà márùn-ún mú lórí ẹ̀sùn gbígba owó rìbá lọ́wọ́ Bobrisky. Ọwọ́ bá Baale tó jẹ́ olórí abúlé àti àwọn ọmọ abúlé méjìlá kan látàrí bí wọ́n ṣe gé orí àwọn ọlọ́dẹ mẹ́ta kan. Ìkan lára àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò lórílẹ̀-èdè wa Nàìjíríà ti gbẹ́mìí mì nínú ìjàmbá ọkọ̀ yìí tó wáyé lẹ́yìn ìgbà tí ó lọ gbé òkú ìyá rẹ̀ sí ilé ìgbókùúsí. Wàyí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday òní yìí ló ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ní ìsàmìsí ayẹyẹ ọdún kẹrìnléní-ọgọ́ta irú rẹ̀ tá a ti gbòmìnira lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ mú un mọ́ra fún àtúntò àti àtúnṣe tó ń wáyé lórílẹ̀-èdè Nàìjíríà yìí, tàbí tá a bá fẹ́ ká máa tẹ̀síwájú lórí bí a ṣe ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, òun náà ni ó ṣeé ṣe kí orílẹ̀-èdè yìí kó dàwó lulẹ̀. Ẹ̀wẹ̀, ìṣèjọba rẹ̀ òun náà ló ti sọ pé làwọn ti ṣíájú ohun gbogbo táwọn sì ti mú àtúntò bá ohun gbogbo ní bí oṣù mẹ́rìndínlógún sẹ́yìn. Bákan náà ni àwọn ti pinnu láti mú àtúnṣe ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wá ti kábàámọ̀ òun náà bẹnu bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ara wọn ní irú àsìkò báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ sì rèé ó sọ fún ọ pé kì í ṣe àṣìṣe bí kò ṣe wípé fún ìgbáradì sílẹ̀ fún ọjọ́ iwájú rere tó dáa fún orílẹ̀-èdè Nàìjíríà ni. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ló ń ṣiṣọ́ lójú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ ní òwúrọ̀ ọjọ́ òní Tuesday fún ìsàmìsí ọdún kẹrìnléní-ọgọ́ta eléyìí tí a ti gba òmìnira lórílẹ̀-èdè Nàìjíríà. Ìkan lára àwọn adíje dupò sípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress Ọmọyẹlé Sowore tó tún wà lára àwọn tí ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà ló ti darapọ̀ mọ́ àwọn ará ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn lónìí ọjọ́ àkọ́kọ́ oṣù kẹrin ilẹ̀ Èkó. Ọmọyẹlé Sowore tóun náà jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ìwọ́de ọ̀hún náà nígbà tí àwọn ènìyàn ń kóra wọn jọ ní ìpínlẹ̀ Èkó náà ni ó dé síbi ìwọ́de ọ̀hún náà ní under bridge tí ń bẹ ní ìlú Ìkẹjà ní bí nǹkan bíi aago 9:10 kù ìṣẹ́jú 10 nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ọmọyẹlé Sowore sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn yìí òun náà ni àwọn fẹ́ kí ó gbé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ ìlérí wa eléyìí tí à ń sàmì sí ayẹyẹ ìgbòmìnira ṣùgbọ́n tí kò sí àtúnṣe àti àtúnyípadà lórí ìṣàkóso tí ń bẹ lórí àlééfà. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tí ń pariwo eléyìí láti abẹ́ ìṣàkóso ààrẹ Muhammadu Buhari eléyìí tó ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lọ́jọ́ Ajé Monday àná yìí
ni wọ́n ti ga àjọ EFCC lọ́rùn àti àjọ elétò ààbò tó ń rí sí ètò ààbò ní ọgbà àtúnwàṣe lọ́rùn pẹ̀lú lórí ẹ̀sùn ilé tó ń lọ lórí ẹ̀rọ ayélujára wípé ọ̀gbẹ́ni Idris Okuneye tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Bobrisky ilé ni ó fi owó kọ́bẹ́ ìyẹnwó àbẹ̀tẹ́lẹ̀ tó san fún wọn nígbà tí ó jẹ́ kí ó ṣe ẹ̀wọ̀n lóṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ń jẹyọ jáde nígbà tí àjọ EFCC àti àjọ ẹ̀ṣọ́ aláàbò nínú ọgbà àtúnṣe ọ̀hún náà tí wọ́n fi ara wọn níwájú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni àjọ EFCC ni wọ́n fẹ̀sùn sùn kàn wípé Bobrisky ó san owó tó tó mílíọ̀nù márùndínlógún náírà fún wọn. Àjọ EFCC sì takò ọ̀rọ̀ náà wípé àwọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ Bobrisky nígbà tí wọ́n ń gbéròyìn kan jáde pé wọ́n gbé owó ọ̀hún náà ní ọwọ́ rẹ̀ lọ́nà kí wọ́n bá lè jáwọ́ nínú ẹjọ́ tí wọ́n ń bá ṣe. Bákan náà ni wọ́n béèrè lọ́wọ́ àjọ NCOS wípé ṣé lóòótọ́ ni wípé Bobrisky kò ṣẹ̀wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri wípé ẹ gbé lọ sínú yàrá ọ̀tọ̀ kan tó sún agbègbè ni àjọ òun náà sì sọ pé kò rí bẹ́ẹ̀. Bobrisky ni wọ́n rọ́wọ́ tó ní oṣù kẹrin ọjọ́ karùn-ún ọdún 2024 tí wọ́n sì wọ́ lọ sí ilé ẹjọ́ gíga tí ń bẹ nílùú Èkó tí wọ́n sì jù sí ẹ̀wọ̀n oṣù 6 gbáko látàrí títẹ òfin ojú owó orílẹ̀-èdè wa Nàìjíríà mọ́lẹ̀ ilé tí wọ́n sì ní yóò ṣe ní ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí tí ó yanjú rẹ̀ tán. Gbajúgbajà Bobrisky ọ̀hún náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pè ní Mummy of Lagos lọ́sẹ̀ tó kọjá òun náà ní ìkan lára àwọn gbajúgbajà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Martins Otse tí àwọn èèyàn ń pè ní Very Dark Man tí ó gbé àkálẹ̀ ohun kan léde tí ọ̀pọ̀ èèyàn gbọ́ wípé ó ṣeéṣe kó jẹ́ ohun Bobrisky wípé àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn òun ni wọ́n wá gbogbo agbára wọn láti lè rí pé òun ò ṣẹ̀wọ̀n nínú Kirikiri lẹ́yìn ìgbà tí wọ́n béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lọ́wọ́ àwọn àjọ EFCC àti NCOS ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yànnàná rẹ̀ bá ò bá gbàgbé ní ìtẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n gbé jáde ọ̀hún náà ni ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olúbùnmi Túnjí Òjó tójú bọ ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà tó sì bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lóní kọmọkébé ṣáájú ni wọ́n ní kí wọ́n dá ẹni tó jẹ́ igbákejì olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ọgbà ẹ̀wọ̀n ní agbègbè Kirikiri ọ̀hún náà kí wọ́n dá dúró lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní agbègbè ọ̀hún náà lọ́jọ́ Ajé Monday ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ṣàlàyé lára àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣọ́ aláàbò ọgbà ẹ̀wọ̀n náà ló ṣàlàyé pé ìdí tó fà á tí àwọn fi gbé Bobrisky sí yàrá ọ̀tọ̀ kan tó tún sì jẹ́ nínú ọgbà ẹ̀wọ̀n náà òun ni wípé ó ní àgọ́ ara obìnrin àti àgọ́ ara ọkùnrin lára eléyìí tí ó fún ọ ní iyèméjì tí àwọn ò mọ ibi tí àwọn yóò jù sí bóyá láàrin àwọn ọkùnrin ni tàbí láàrin àwọn obìnrin yìí náà ni wọ́n mú lọ́ fi mú sí yàrá kan nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri náà tí kì í ṣe níta Kirikiri. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Akwa Ibom ló ti bá olórí abúlé Utit Antai ní agbègbè Unyene tí ń bẹ níjọba ìbílẹ̀ Mbo ní ìpínlẹ̀ ọ̀hún náà àti àwọn 12 kan látàrí jíjí àwọn tí wọ́n jẹ́ ọlọ́dẹ 3 kan tí wọ́n sì gba orí lára wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn afurasí ọ̀hún náà ni wọ́n sọ pé wọ́n jí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n sì gba orí lára wọn tí wọ́n sì rì wọ́n sínú ilẹ̀ nínú igbó kìjikìji kan lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ olórí abúlé ọ̀hún náà tó ṣe àtìlẹ́yìn fún àwọn amòòkùnṣìkà ọ̀hún náà. Ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún náà Joseph Eribo òun náà ló ń ṣiṣọ́ lójú eléyìí fún àwọn akọ̀ròyìn ní ìlú Uyo tó jẹ́ olúìlú ìpínlẹ̀ ọ̀hún náà lọ́jọ́ Ajé Monday àná yìí lásìkò ìgbà tí ó ń fi ojú àwọn amòòkùnṣìkà ọ̀hún náà tó ń fojú wọn hàn. Agbẹjọ́rò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Okechukwu òun náà ni wọ́n sọ pé ó ti ní ẹ̀mí rẹ̀ ti bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan eléyìí tó ṣẹlẹ̀ ní ojú ọ̀nà Awka ní agbègbè Awka Enugu agbègbè ojú ọ̀nà márosẹ̀ Awka Enugu ní ìpínlẹ̀ Anambra ní ọjọ́ Àìkú Sunday
náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ṣẹlẹ̀ ní bí ọwọ́ àṣálẹ́ mọ́ òru gànjọ́. Agbẹjọ́rò ọ̀hún náà ni wọ́n ní ó gbẹ̀mí mì lẹ́yìn ìgbà tí ó ń wa ọkọ̀ rẹ̀ bọ̀ tó sì lọ dédé kọlu ọkọ̀ àjàgbé-ejò kan eléyìí tí wọ́n páàkì sílẹ̀ tí ó fi mú kí ọkọ̀ tirẹ̀ kó fi yíkata wọnú kòtò gìrìwó kan. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún náà ti fìdí ẹ̀ múlẹ̀, ẹni tó mọ̀ tí ń ṣàlàyé fáwọn akọ̀ròyìn pé nígbà tí agbẹjọ́rò ọ̀hún náà tí ó ń wa ọkọ̀ rẹ̀ bọ̀ náà ni ó ń bọ̀ láti ilé ìtọ́jú òkú sí ìyún mọ́ṣúárì níbi tí ó gbé ìyá rẹ̀ lọ láti lè lọ tọ́jú òkú ìyá rẹ̀ bẹ́ẹ̀ kóun sì padà lọ sílé lòun náà pàdé ikú tiẹ̀ ní ojú ọ̀nà. Ẹ̀wẹ̀ ni wọ́n sọ wípé agbẹjọ́rò ọ̀hún náà ló fi ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun kan sílẹ̀. Ẹ̀yin ará, kì í dùn púpọ̀ púpẹ́ ṣókí báyìí náà ni ọbẹ̀ ògì ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní ju báyìí lọ fún ti ọ̀sán òní yìí. Ẹ má gbàgbé láti máa kàn sí wa lórí gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa. Ẹ bá wa pín, ẹ share rẹ̀, ẹ jẹ́ kó délé kẹjẹ kó dò. Yóò ṣeéṣe o. Olúṣọlá Oyèlẹ́kàn ló ti mú ìròyìn náà wá sí ojú ìwòran yín àti